àwọn táwọn àbá fi ń ṣe agbára ó wà lóríṣiríṣi, ṣùgbọ́n àsìkò yìí ó wá ṣe wá ní kàyéfì débi pé wọ́n á tún ń gbé odindi ọba tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ọba tí wọ́n ti ń gbé olórí kí wàá lọ́mọ yẹn fẹ́ dúró ṣe. Àfàìmọ̀. wọ́n ti ń pa ọba ni wọ́n pa ọba ni. Àfàìmọ̀ kí ètò ń ṣẹlẹ̀ yìí kó má lè wa kúrò nílẹ̀ wa o. àwa ọmọ Yorùbá, ilẹ̀ wa Yorùbá la wà yìí, tí ó bá ṣe pé ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tí a bá múra lórí ẹ̀ ó lè padà lé wa kúrò lórí ilẹ̀ wa. bẹ́ẹ̀ ẹ̀rọ wa jẹ́ kó fi mú wa pé àwa Yorùbá ká padà sí ìwáṣẹ̀, ká padà sí ìpìlẹ̀ wa. Kí ni ìpìlẹ̀ wa níbi ewé àti egbò láti fi ṣe ìṣúra? Àwọn àgbàlagbà wọ́n ní ìmọ̀ tó pọ̀ lórí tí a fi ń ṣe ìṣúra. Èyí tí wọ́n fi ń fín ilẹ̀ tó jẹ́ pé àwọn aláburú òfin ní wọ ilẹ̀, èyí tí wọ́n fi ń fín ilẹ̀, tí wọ́n fi ń fín ibodè tó jẹ́ pé àwọn tó ń kógun bọ̀ òfin ní wọ àárín ìlú. ṣáà ní ni a ní nílẹ̀ Yorùbá. a ní ṣe. Alore TV, Alore TV, nílé nínú òkúni. ẹ mà kú kalẹ̀ sá. Ẹ ṣe olótùú. Nínú oníṣègùn ìbílẹ̀ tí ó mewé tó megbò, kò wá mewé kò megbò lásán, tó tún mọ àṣà ìbílẹ̀ àti kùnkùndùn tá a bá sọ nípa ìṣẹ̀dálẹ̀ àti ìṣe Yorùbá. Bàbá láìpẹ́ ni gbogbo ẹ̀ lájà nílẹ̀ Yorùbá o, tí ó ba ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú jẹ́, pàápàá àwa ọmọ aládé, nígbà tí àwọn ajínigbé tí wọ́n ń kọlọ̀ tí wọ́n ń kọlù sí, wọ́n ń jínigbé lọ́tún, wọ́n ń jínigbé lósì, wọ́n tún wá kí ọba aláyé mọ́lẹ̀ bíi 3, wọ́n dẹ̀ pa wọ́n nípa ìfọ̀nàfọ̀nṣu láàrin Èkìtì sí Kwara. Bàbá, èyí tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí amòye, gẹ́gẹ́ bí onímọ̀ ńlá nídìí iṣẹ́ ìṣègùn ìbílẹ̀, ojú ò lè fi wò ó, níbo láti kùnà gẹ́gẹ́ bí ọmọ aládé. Àkọ́kọ́ a kí gbogbo àwọn tó ń gbọ́ wa pátá, a júbà fún akọ́dá ayé àti àṣẹ̀dá ayé, a júbà fún àwọn tó nílé ayé, a ṣe ìbà fún Elédùmarè ìbáṣẹ o, tó ní gbogbo àwọn tó wà nílé ayé ọ̀hún. ìbáṣẹ o. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, a ní fẹsẹ̀ kókun ayé o, àṣẹ o, a ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé o. àṣẹ o. Ẹgbẹ́ tá a bá ṣàdúrà bẹ́ẹ̀ ní ọkọ a máa ṣàmì náà ni. Ṣùgbọ́n wọ́n ní tí a bá ti ń ṣe àdúrà kí a tún máa yá ẹsẹ̀ pẹ̀lú ẹ̀. Ẹ rí i pé àṣà wa nílẹ̀ Yorùbá ogun ó ti máa ń wà tipẹ́tipẹ́, ṣùgbọ́n wọ́n ní Yorùbá a kì í ságun. Ohun tó ń ṣẹlẹ̀ tó ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, ogun ẹlẹ́yàmẹ̀yà ni, ogun àwọn tó yẹ pé aburú ń ṣe, bóyá ká ní pé ìyà ń jẹ wọ́n àbí ebi ń pa wọ́n, wọn ò wá jalè mọ́, wọ́n wá ń jí odidi èèyàn gbé. Àwọn míì wá jẹ́ èèyàn gbé, àwọn míì mọ̀ pé ọkọ̀ jẹ́ pé àwọn tó máa ń agbanipa ni wọ́n. Wá ṣe rí bẹ́ẹ̀, a máa gbìyànjú pẹ̀lú àdúrà, ṣùgbọ́n àwa ní dúró síbi àdúrà nìkan, a máa ṣe ìgbésẹ̀ bí ìlú wa ó ṣe tòrò. Ẹ rí i pé ní ilẹ̀ Yorùbá àwọn táwọn àbá fi ń ṣe agbára ó wà lóríṣiríṣi, ṣùgbọ́n àsìkò yìí ó wá ṣe wá ní kàyéfì débi pé wọ́n á tún ń gbé odindi ọba tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ọba tí wọ́n ti ń gbé olórí kí wàá lọ́mọ yẹn fẹ́ dúró ṣe. Àfàìmọ̀. wọ́n ti ń pa ọba ni wọ́n pa ọba ni. Àfàìmọ̀ kí ètò ń ṣẹlẹ̀ yìí kó má lè wa kúrò nílẹ̀ wa o. Àwa ọmọ Yorùbá, ilẹ̀ wa Yorùbá la wà yìí, tí ó bá ṣe pé ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tí a bá múra lórí ẹ̀ ó lè padà lé wa kúrò ní lórí ilẹ̀ wa. Kí ni mo yẹ sọ bẹ́ẹ̀ ni pé tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ lemọ́lemọ́, àwọn míì á tún máa dìde pa so iṣẹ́ yìí ti ẹ̀ rọrùn jẹ́ káwọn náà máa ṣe. látàrí owó tó ń gbà ń bẹ́ẹ̀. Tí mi máa tó rí pé àwọn lè ṣe wọ́n lọ ẹnu kò rí wọn mú, jẹ́ káwọn náà máa ṣe ń bẹ̀. Ẹ̀rọ wa jẹ́ kó fi mú wa pé àwa Yorùbá ká padà sí ìwáṣẹ̀, ká padà sí ìpìlẹ̀ wa. Kí ni ìpìlẹ̀ wa níbi ewé àti egbò láti fi ṣe ìṣúra? Àwọn àgbàlagbà wọ́n ní ìmọ̀ tó pọ̀ lórí tí a fi ń ṣe ìṣúra. Èyí tí wọ́n fi ń fín ilẹ̀ tó jẹ́ pé àwọn aláburú òfin ní wọ ilẹ̀, èyí tí wọ́n fi ń fín ilẹ̀, tí wọ́n fi ń fín ibodè tó jẹ́ pé àwọn tó ń kógun bọ̀ òfin ní wọ àárín ìlú. ṣáà ní ni a ní nílẹ̀ Yorùbá. a ní ṣe rí tí ó gbà lọ́wọ́ wa, òun náà ni ọ̀làjú tó jẹ́ pé ó máa ń kó bá wa tá a jẹ́ Yorùbá. Ṣe rí Yorùbá nìkan ni mo rí rí. ìran Yorùbá nìkan lè rí nínú ìwà bẹ́ẹ̀. Tí Yorùbá tẹ́nìkan bá gbé nǹkan àjòjì wa, wọ́n á dẹ̀ mú tiwọn, wọ́n á dẹ̀ sọnù. Tiwa yẹn wọ́n ó tún gbà lọ́wọ́ wa lọ,
àwọn agbájọjẹ wa gbélé wa lọ́wọ́ ẹ wọ àwọn haúsá dè ní haúsá wa ń lọ ẹ sì máa rọ̀bẹ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ máa rí ọfà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni Tẹ́ bá kódà dínú kódà ilé ẹ̀, àdá ẹ rà dà ẹ rí akọ ṣùgbọ́n àwa Yorùbá àtẹ̀kí má dáadáa ní mọ́ tí wọ́n ṣe rẹ̀ àdúrà la máa ṣe lórúkọ Ọlọ́run lórúkọ ànábì lórúkọ Jésù tí ní bàbá mú lọ níṣẹ́ ká bọ́ tàkàyọ̀ tún tó fa náà jẹ́ àdúrà la máa ṣe Ọlọ́run jẹ́ kọ́ múná èdè o Ọlọ́run jẹ́ kọ́ múná èdè o Ọlọ́run jẹ́ kọ́ múná èdè o tẹ́bi wá ń pa wá Ọlọ́run jẹ́ ká rí nǹkan jẹ o Ọlọ́run ká rí nǹkan jẹ o ohun tó fa ìṣòro àní ṣe àwọn tó gbẹ̀sìn yẹn wá bá wa gan tó jẹ́ àwọn òyìnbó tí aburú bá dé bá wọn báyìí kí àwọn ti dìde solution náà mọ́ wá bí àṣẹ ilé ìbò bólórí wọn bá ṣe tí ò tẹ́ wọn lọ́rùn wọn á ti bọ́ta wọn á kọ̀ tí nǹkan ò bá ṣe dáadáa wọn á bọ́ta wọn á kọ̀ bọ́ta á máa dúró síbi kan náà ni á máa ṣàdúrà pé Ọlọ́run kò jẹ́ ó dà Ọlọ́run kò jẹ́ ó dà ètò wa ń ṣẹlẹ̀ yìí ẹ má yẹ kí á ṣàṣùpara o yẹ ká padà sí ìpìlẹ̀ oníkálukú jáde ohun tó bá ní mímọ̀ kó jáde káwọn oníkálukú bọ́ wọn ní mímọ̀ àwọn ìmọ̀ táwọn àbá wa ń lò ó sì wá tí a fi ń ṣọ́ra ìbí ọba kan náà nìyẹn láàrin àwọn mẹ́ta wọ́n rí méjì mú ìkejì ni pé wọ́n olùwò dàfẹ́ rí o orúbọ̀ tó ń kó láàrin wọn ó ní ọ̀nà táyẹ̀ ń bọ̀ onítọ́rọ́ táwọn ń bọ̀ orúbọ̀ kò bọ̀ wọlé olólùwọ̀n náà ni. bàbá lo Yorùbá fún wọn irú Ọlọ́run tí bàbá yẹn náà lò yẹn káwọn ikú náà lò ó. ká múra sára ká má sọ̀rọ̀ àwa nù oríṣiríṣi nǹkan ló wà ẹ rí i pé àwọn míì wọ́n bọ̀ sórí afẹ́fẹ́ wọ́n lè máa kọ́yàn wípé ẹ lọ́wọ́ ẹ báyìí ẹ lọ́wọ́ kiri báyìí láì lè fi ṣe ìṣúra ẹ lè lélẹ̀ ẹ lọ́wọ́ á pọ̀ ayẹta ni àwọn bàbá kì í kọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kọ́ náà ṣe ń kọ tẹ bá rí ẹnìkan tó bá bọ́ ọ̀tá tó bá ń sọrú ẹ̀ ní tó ń sọ àhesọ ìsọkúsọ ló ń sọ. gbáà ni nǹkan àṣírí náà máa ń pè é nǹkan àṣírí náà ṣe ń pè é nǹkan àṣírí wípé wọn kì í fọmọ kékeré nítorí pé kó má bàa àṣílò agbára tó máa fún ọ̀dọ̀ àwọn ọba ló wà wọn tó wá yàgbé lọ́sọ̀ yẹn ni pé ọ̀dọ̀ àwọn ọba tó bá ń wà náà àwọn náà wà lò mọ́. ọba náà ò ní mọ́. nígbà tó yẹ pé tọ́ba bá fẹ́ jọba ń sìn ẹ́ rí i pé yóò wá mú ẹ̀ tí ò ń ṣe oníbílẹ̀ tó jẹ́ olórí ṣọ́ọ̀ṣì tiẹ̀ á nípa jókòó sórí àga ẹ́ rí i pé wọ́n bu ní tó jẹ́ ìmọ̀ Yorùbá yẹn wọ́n ti bù kù ẹ mẹ́ka ṣe bẹ́ẹ̀ òdodo ni àwọn òyìnbó gbẹ́sìn wọn wá bọ̀dí táwa náà ń lò ní tiwa á ti gbà sọnù kò yẹ ká sọ ọ́ nù. èyí náà fi ń ṣọ́ra tiwọn bí ìbọn wọn legalize ẹ̀ ńlẹ̀ yìí nílùú òyìnbó èèyàn lè ra bọ́n ṣọ́ọ̀rọ̀ pé ń tàbọ̀ gan ẹ máa rí ẹ̀ tó ń tàbọ̀ ẹ̀ ń ta búrẹ́dì ni ẹ máa rí ẹ máa ra tó wù yín bẹ́ẹ̀ ni bọ́lọ́rọ̀ tí wá ń bí wọ́n ní ẹ̀yẹ má ṣe báyìí Ọlọ́run kẹ́ gbẹ́kẹ̀lé o tíjà wá ń bọ̀ Ọlọ́run kẹ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run lóhùn ní sọ̀kalẹ̀ kó ń gbóúnjẹ lè fún wa tá a máa jẹ. àfi ká gbìyànjú. so nípa báyìí ìmọ̀ràn mi tí gbọ́ ọmọ Yorùbá ní pé ẹ jẹ́ ká jáde ká gbìyànjú sára wa ká ní ìṣúra sára wa òdodo ni Ọlọ́run bá ń bẹ òun ló dá wa bọ̀dọ̀ òun náà ló dá ní tí pé ohun tá a máa jẹ òun ló dá ní tá a máa fi máa ṣọ́ra wa Ọlọ́run lọ́gbẹ́ tó pé Ọlọ́run ló dá wa ń sìn yìí o ká lanu sátìgùn ká ní pé ká lanu sátẹ́gùn kó jẹ́ máa wọ ẹnu wa àbí ká lanu ká máa mú yẹ̀pẹ̀ tó pé iṣu inú rẹ̀ ti gbé ń jáde ká máa jẹ yẹ̀pẹ̀ àfi ká gbìyànjú ká fi iṣu sílẹ̀ lẹ̀ kó di ní jíjẹ ká bẹ̀rẹ̀ sí máa jẹ. bọ̀ bàbá kí a kọ̀ má dálẹ̀ lọ rẹpẹtẹ àwọn ọba aláyé gan tó wà lórí àpèrè kí ló yẹ kí wọ́n máa ṣe gẹ́gẹ́ bí ìṣúra tí irú ìjàmbá bẹ́ẹ̀ kò ní wọlé tọ̀ wọn kò sí ní wọlé tọ̀ lu wọn. àwọn ọba nísìnyí ti oníkàkú máa gbáradì ní tó ṣẹlẹ̀ ìyá yẹ́kọ́ oníkàkú gbáradì oníkàkú ti mọ tán máa ṣe ohun tí wọ́n fi sílẹ̀ tán ṣe náà wọ́n padà sí máa ṣe báyìí. wọ́n padà síbẹ̀ báyìí. wọ́n padà síbẹ̀ máa ṣe ètò èsì oníkàkú ti mọ tó máa ṣe àwa tí a ò kì í ṣọba táwọn ò ní nǹkan kan àní káà náà má jòkó tẹ̀tẹ̀ rẹ̀. káà náà gbìyànjú o. ká múra sára àwọn àṣírí wà táwọn èèyàn lè lò àwọn nǹkan wà táwọn àgbàlagbà bá ń ṣe tóbi nǹkan báyìí bá ń ṣe báyìí nǹkan ọ̀wọ̀ débi pé tábùrú wa ń bọ̀ kò ní kànyàn ọ̀rọ̀ ní ẹ̀yìn kété òun lọ́fọ́ máa ń ṣe. ó wà lọ bàbá aládò ó wà dáadáa. ológun ọ̀dọ̀ Ọlọ́run ewé àti egbò ó kájú ẹ̀ ìmọ̀ àwọn àgbàlagbà ni tá a bá ṣe tá a bá mú sára àwọn èèyàn jẹ́ ọ̀wọ̀ káwọn èèyàn ní ọ̀wọ̀ lára káwọn ní nǹkan ọ̀wọ̀ lára tẹ́ pé àwọn aláburú ò ní dọ́dọ̀ èèyàn ò ní ká ṣe o ká má bọ̀ra apá o oríṣiríṣi ló wà tí àwọn ọba náà ní tiwọn tí wọ́n ń lò nígbà ìwáṣẹ̀ ẹ̀rí pé ọba tó wá ní kó lọ sí ìpèbí gbogbo èèyàn náà máa kọ́ wọn. bẹ́ẹ̀ni. ìwé ọ̀tọ̀ ọ̀làjú dé ìbí àní pé ó da òun ò ní òwò àti pé ọba náà ba lórí àwọn tó máa kó wọn lọ sí pèbí á lóun ò lọ ń tò wọn. ẹlòmíín wà tó gbé ìgbà yìí ni pé eléyìí ni kó lò jẹ ilé àjẹsára jẹ ilé ìsara fi ilé ìṣe báyìí á lóun ò ní ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká máa ṣe o ká fi ṣọ́ ara wa
ẹ rí i pé mo sọ níbì kan náà nígbà tí àwọn kan fẹ́ wọlé lọ bá ànábì náà sàlá nínú pé wọ́n fẹ́ lọ pa láàárín wọn wọ́n dẹ̀ sùn lọ ànábì rẹ̀ gba ara wọn kọjá agbára kan ni nà. agbára kan ni. nígbà tó fẹ́ lọ pa Jésù ló ti yé tí wọ́n bẹ̀ tó fẹ́ pa àwọn ẹlẹ́sìn nínú àlùkò jẹ́ kó yé wáyé pé wọn ò rí Jésù pa Ọlọ́run gbé lọ sókè ni lẹ́nu kó ṣe ń padà bọ̀ ebi agbára kan náà ni. bẹ́ẹ̀ni. so nípa báyìí ẹ bẹ́ẹ̀ ká wọra tẹ́tẹ́rẹ́ o nígbà tí Israẹli tó gun Israẹli dé àwọn Israẹli gbé mọ jáde ni o nígbà tó gun Iraki dé àwọn Iraki gbé mọ jáde ni o bẹ́ẹ̀ náà lọ́wọ́ Saudi oníkàkó òjò kò yẹ tẹ̀rẹ̀ kí ló wá ṣe wá tààjú yẹ tẹ̀rẹ̀ báyìí tó jẹ́ pé wọ́n wá ń gbé odidi olórí ìlú olórí ilé olórí ìjọ wọ́n wá ń gbé lọ wọ́n wá gba owó táàdé ní ọ̀kan ṣe ìjọba orí ọ̀kan ṣe tí ìjọba orí ọ̀kan ṣe káàánú ọ̀ràn ara lọ́wọ́ ká jáde ká parapọ̀ ká wọ èèyàn ká ṣòdodo ká fòótọ́ kún tó gbà èmi yóò kàn máa sọ èyí tí ò rí èyí tí ò tó àti èyí tí ò mọ̀ yóò máa sọ a máa ní pé òun jẹ́ báyìí bẹ́ẹ̀ pé kò jẹ́ nǹkan kan òfìfo lásán ni. àwọn ọ̀nà wà táwọn àgbàlagbà ń ṣe tó yẹ pé wọ́n ṣe àwọn nǹkan sára wọn wọ́n ṣe nǹkan ìṣúra sára débi pé tí nǹkan bá ń bọ̀ wọ́n ti kó ń bẹ̀ àbí kọ́ tẹ̀ kó lára wọn kọ́ tẹ̀ má rí wọn pé ẹni yẹn ń bọ̀ tẹ̀síyé so nípa báyìí gbogbo àwa tá a jẹ́ ọmọ aládé ọmọ Yorùbá mo bá gbọ́ ní mọ̀ràn ká má bọ̀ra wa pa ká dira o nítorí tó ṣẹlẹ̀ yìí ó ní agbára o. bàbá ẹ sọ kí ni wọlé ẹ̀kan sá ẹni ohun téèyàn lè fi dáàbò bò lú wà tí wọn ò ní kógun wọ̀lú mo fẹ́ ní pé ṣé ó ṣe yẹ kí èèyàn tiẹ̀ lóko oko tó gbìn gbàdo tó gbìn gbogbo ẹ̀ ṣé ọ̀wọ́ tiẹ̀ wà ó ní nǹkan tán lè fi wọ́n tán lè ṣe sílẹ̀ pé ẹrùn ní wọbẹ̀ àwọn tó lè bà nǹkan jò ní ṣe tiẹ̀ ní ṣé ẹ̀ wà lọ́wọ́ tó wà ńlẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣe olótùú ẹ rí i pé aná àwọn kan gbà kan tá a máa ń ṣe sí oko tó yẹ pé tí ẹ máa wọnú oko yẹn tó fẹ́ lọ wúṣu fẹ́ lọ jí nǹkan á kàn pé ejò ṣọ̀hún jẹ ni ejò ẹ̀wọ̀n ọ̀dẹ̀ ní rí láti ṣe àwọn nǹkan yẹn tán ọmọ àdìsí orígun mẹ́rin orí ilẹ̀ ló máa ń wà. tó bá fẹ́ lọ jí ni o. tó bá fẹ́ lọ jí ejò ṣọ̀hún ni tí wọ́n fi ń ṣọ́lé wọ́n fi ń ṣọ́ àyè tí yẹn bá ti wà. ó wà bẹ́ẹ̀ ni wọ́n fi ń ṣọ́. àṣírí yẹn wà. bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà ń ṣe ọbẹ̀ ẹ̀rẹ́ àwọn àgbàlagbà ń ṣe ìbùsẹ̀ tó yẹ pé ibi tó bá ti ṣe sí gbogbo tó bá tẹ̀bọ̀ mọ́lẹ̀ ó ti parí nítorí wàá ti fojú ẹ̀ wà òun náà fojú ẹ̀ kú. bàbá. bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 080 28 12 1088.